bàbá wa Awólọ́wọ̀ bàbá ṣé bàbá tá ń bá bẹ́ẹ̀ tó ń sọ pé bàbá wa Awólọ́wọ̀ tá ń bá tiẹ̀ bàbá àti olóòkọ ni kò dáko ẹ̀ àbí ẹ jẹ́ àjọ wò lónìí gbogbo ntẹ́yìn olóṣèlú yìí ń dáwò yìí wàláhì Ọlọ́run ọba ní ọ̀jẹ̀ yín yàfa àbí mo lọ Èkó ń jò ní wọ́n mú mi dé Banana Island wọ́n ní 1 billion ni wọ́n ń ta plọ́ọ̀tì kan ń bẹ̀ 1 billion Allahu Akbar lórílẹ̀‐èdè yìí náà kẹ́hìn láyé ṣe ilẹ̀ tí wọ́n sì ọ́ sí èlò wọn fẹ́ rà. jamana kun wala walina. ẹ dákun irú owó tí wọ́n ń wá ń fi ń ra plọ́ọ̀tì ilẹ̀ kan ní Banana Island ṣé ilẹ̀ ẹbẹ̀ góòlù ní bẹ́ẹ̀ ni kọ̀mọ̀ sí góòlù ń bẹ gbogbo ẹ̀ náà mo máa wò káàkiri a sì rẹ́ni tó ní síríìtì ń bẹ lára ẹ̀yin wèrè olórí burúkú yìí náà ni ẹ ní síríìtì ń bẹ àyè ebi sì ń pa àwọn aràn yín family house yín ọ̀dà níbi wọ́n ti bí ọ̀dà ọ̀sá fún wọn bẹ́ẹ̀ wá lọ ọbẹ̀ wọn ojú ti lọ́ọ́ bá padà wálé. jamanakum wal awwalin.